Èèyàn lè wo lè ṣe happy Sunday to you all. Ẹ kú ọjọ́ èní, ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Láti lè ṣe Mashola Gist TV láti wá, kí ni à ń sọ yìí? À ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí kábíyèsí sọ lórí ọ̀rọ̀ 8 years anniversary wọn, èyí tó jẹ́ pé àwọn èèyàn wọ́n ń gbé kiri. Ṣó ti yé yín? Èmi ò tí ì wá sure, ṣùgbọ́n tí n bá gbọ́ anything máa mú wá fún yín. Allegedly wọ́n ní ó dàbí ẹni pé kábíyèsí sọ pé wọ́n sọ straight, wọ́n sọ in parables bí ìgbà tó yẹ pé queen wa, beautiful queen wa, Queen Naomi, wọ́n ti fẹ́ra kù. Ẹ̀yin èèyàn lé, Mashola ò tí mọ̀. Mi ò lè sọ pé òótọ́ ni gist yẹn, mi ò lè sọ pé ó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n put bẹ́ẹ̀, mi ò lè sọ pé ó rí bẹ́ẹ̀. Oríṣiríṣi èmi náà mo gbọ́ speech tí kábíyèsí tó sọ. Èèyàn lè máa fi inú gbàdúrà, kéèyàn máa prophesize. Èmi feel pé kábíyèsí ń prophesize ni. Ṣùgbọ́n tó bá wá rí bẹ́ẹ̀ ní ìdàkejì, inú mi máa dùn gan, because nǹkan tí gbogbo wa fẹ́ náà nìyẹn, pé kí Tadéníkáwọ̀ kó ní ọ̀wọ̀ rere lẹ́yìn. Ọlọ́run á dẹ̀ ṣe, á rí bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ń gbọ́ mi ní ìgbà àkọ́kọ́, èmi ọmọ yín Mashola Gist TV. Mo wá láti dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì lórí channel mi. Tí ò bá sẹ́yìn kò lè sí èmi láíláí. Ẹ ṣé, mo dúpẹ́. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist. Mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè ilẹ̀ baba wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, ẹ tẹ notification bell. Tẹ́ bá ti tẹ̀, tí n bá ti post any gist, ẹ máa rí òkè lọ́la yín á máa lọ. A ní láti bẹ̀ yín kẹ́ subscribe. Ṣó ti yé yín? Torí pé tẹ́ bá subscribe fún àǹfààní yín ni. Torí àwọn kan máa ń sọ pé a máa ń bẹ̀bẹ̀ láti subscribe. A ní láti bẹ̀ anybody láti subscribe. Àwa kàn ń mú gist wá fún ìgbádùn yín ni. Ṣùgbọ́n tẹ́ bá subscribe, nǹkan tó máa dáa ni. Ṣó ti yé yín? A ti ní pé a ti pinnu ní Mashola Gist TV yìí pé a máa sọ fún yín pé kẹ́ tẹ notification yín. A ní sọ pé kẹ́ subscribe mọ́. Ẹ tẹ notification yín so that ẹ máa rí gist. Ọ̀fẹ́ kúkú ni, ẹ sanwó kankan. So kò bá nǹkan kan dé, kò ná yín ní anything. Ẹ kàn máa gbádùn gist náà ni. Ọlọ́run Elédùmarè á dúró ti gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ channel mi o. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Nǹkan tí mo fẹ́ touchlight sí ni ọ̀rọ̀ tí kábíyèsí sọ nígbà tí wọ́n give speech 8 years tí wọ́n wà lórí throne. Àwọn èèyàn máa ń gbé gist ní orí sísàlẹ̀. Ẹ wo ìgbà tí kábíyèsí sọ speech pé àwọn obìnrin àjẹ́ ni gbogbo wa. Tí Ìyábọ̀ Òjó ń béèrè lọ́wọ́ kábíyèsí pé kí ni wọ́n mean by pé àjẹ́ ni wá, ní kábíyèsí wá explain fún yín pé àjẹ́ táwọn míì ní pé àwọn obìnrin a mọ bó ṣe manipulate. Òótọ́ ni, nǹkan kékeré ló máa ṣẹlẹ̀ báyìí. Obìnrin nígbà tó bá máa rojọ́ ọ̀rọ̀ yẹn, ó máa fẹ́ lójú ni. Gbogbo obìnrin làjẹ́, abiyamọ ni wá, àjẹ́ dáadáa ni gbogbo wa. So àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbé gist yẹn pé kábíyèsí ń pa àwọn obìnrin lájẹ́ o, kábíyèsí ń pa àwọn obìnrin lájẹ́ o. Ṣé nǹkan tí bàbá wa Adéyẹyè sọ nìyẹn, yín èèyàn? Ẹ má jẹ́ ká máa twist gist tá a bá gbọ́. Bó bá ṣe sọ, ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀. Tí ò bá dẹ̀ rí bẹ́ẹ̀, ẹ ní allege ni o. Ẹ sí ń bẹ́ẹ̀ o, ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ gbọ́ lẹ wá sọ. Ìyẹn wà òkè. Ṣùgbọ́n kẹ́ wá mú gist kẹ́ wá turn ẹ upside down. Ẹ wo orú gist tí bàbá wa give yìí lọ́jọ́ anniversary 8 years. Èmi ò gbọ́ bí tó ti sọ pé Queen Naomi lóyún nínú gist yìí. Wọ́n lè sọ other way wípé àwọn ń dúpẹ́, àwọn dẹ̀ ń retí. Ṣó ti yé yín? Wọ́n prophesize ni. And Ọlọ́run ní ká fi ẹnu wa ká fi pe nǹkan rẹ̀. Wọ́n fi ẹnu wọn, wọ́n fi pe nǹkan rẹ̀ ni. Nǹkan rẹ̀ yẹn á dẹ̀ rí bẹ́ẹ̀ ní agbára Ọlọ́run. Ní agbára Ọlọ́run, wọn ò ní mú jẹ. Nítorí pé onínúure ni Queen Naomi. Èèyàn Ọlọ́run ni Queen Naomi. Ẹni tí ò bá ti robi sí anybody, ire máa bá ni, ìdùnnú máa bá ni, ayọ̀ máa bá ni. Ó máa bẹ́yìn tẹ́ ń gbọ́ mi náà.
ṣùgbọ́n téèyàn máa ń ro bí sọ́mọ ẹnì kejì problem lẹ́ni yẹn ni o. ìtorí ẹ̀ ni mo fi ń ro àwọn tó ń ṣe ibi kán lọ yí padà, kán má ṣe bí mọ́, nítorí pé ibi kò dáa, rere ló pé. So kábíyèsí ń fẹnu wọn prophesize nǹkan ìdùnnú, nǹkan ayọ̀ sínú ayé wọn ni. ṣó ti yé yín? ṣùgbọ́n mi wá mọ ibi tí àwọn èèyàn ti wá rí gist pé Queen Naomi yẹn expect o. èmi ò rí Queen Naomi, Máṣọlá ò rí Queen Naomi, so mi ò lè sọ pé ó rí bẹ́ẹ̀. nǹkan tí mi ì bá rí mi ní sọ. allegedly mo gbọ́ lórí social media, mo dẹ̀ gbọ́ mi gbọ́ lórí social media indirectly. mo gbọ́ speech kábíyèsí, mi gbọ́ ibi tó ti sọ báyìí. but èyí tí wọ́n sọ pé Queen Naomi lóyún yẹn, mo gbọ́ lórí social media ni àwọn blogger ti ń gbé. ṣó ti yé yín? ṣùgbọ́n I don't know. nǹkan tí màá sọ fún yín, nǹkan tí mi ì bá mọ̀ màá sọ fún yín pé mi mọ̀. I don't know. so ṣùgbọ́n Ọlọ́run alágbára ni, kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. tó bá jẹ́ lóòótọ́ ni, inú mi á dùn o, inú Máṣọlá á dùn o, torí nǹkan tí mò ń pray fún everyday nìyẹn fún Queen Naomi, ipe kan rúre kan sọ̀rọ̀ kí wọ́n ní ọ̀wọ́ rere lẹ́yìn. even gan ìbejì gan mo máa ń pray fún wọn everyday, ni mo máa ń ní k'Ọlọ́run fún Queen Naomi níbejì ọkùnrin 2 lẹ́ẹ̀kan náà, kó pa ẹnu àwọn ọ̀tá dé. ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé jealousy ó mú àwọn olórí gẹ́gẹ́ bí aṣọ ni. recently la gbọ́ pé Mariam àti Ashley àti olórí Ronke wọ́n ń bá kábíyèsí jà nítorí Christmas lift tí kábíyèsí gbà lọ́wọ́ Queen Naomi. wọ́n pariwo, wọ́n ń bá wọn jà. ẹ̀yin olórí, ẹ̀rín yín kàn máa ń pa mí. ṣé ẹ̀yin náà ń kara yín kún yàwó báyìí, especially àǹtí wa tó ti gbó tán yẹn olórí Ronke. ẹ wá sórí péèjì mi kẹ́ wá bú mi, ẹ máa gbá wọ̀tòwọ̀tò, inú dustbin lẹ́ ń lọ. àǹtí wa tó ti di old olórí, ẹ máa sẹ́ pé ẹ mọ orúkọ tó máa ń pe Queen Naomi, wọ́n á ní Queen Naomi, wọ́n á ní S olórí ni. ta ló sọ fún yín bẹ́ẹ̀? gbogbo ẹ̀yin tẹ́ ń pe Queen Naomi ní S olórí, ẹnu yín máa ya ni, ó máa ya dé pákó. ẹ ń pèèyàn ní S olórí, ṣé kábíyèsí sọ fún yín pé òun ti divorce Queen Naomi? ẹ sọ. ìyẹn number 1. ṣé kábíyèsí ó fi divorce paper ó fi hàn yín lórí social media? ìyẹn number 2. a ní ẹ̀ gbádùn honestly. ẹ màmá ní S olórí ní Queen Naomi o, S olórí ní Queen Naomi o. àwọn tó yẹ kẹ́ ẹ máa pè ní S olórí tó jẹ́ pé ẹsẹ̀ wọn báyìí ó hang, ẹ pè wọ́n ní S olórí. ẹni tó ń gbà nínú ọlá ńlá tó ń gbádùn ara ẹ̀ lẹ́ ń pè ní S olórí. ẹ ní làákàyè. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ wá di team of fighter. àwọn olórí tẹ́sẹ̀ wọ́n hang, Ashley, olórí Ronke àti Mariam, wọ́n di fighter. ẹ wá ń fight pé Queen Naomi ò ní wọ ní palace. ṣẹ́yìn lẹ kọ́ palace fún kábíyèsí ni? ṣẹ́yìn lẹ kọ́ palace fún bàbá wa Adéyẹyè ni? ṣẹ́rí tí kábíyèsí bá ṣe tán pẹ̀lú yín, èyí ilé tán ní kẹràngán máa lù sí ẹ ni. ṣé wọ́n ṣì ń bá yín sọ lẹ́rọ̀ ẹ gbọ́? ẹ̀yin aláìníròònú. nǹkan tí òkò tí ẹ yé mi ò ní pé kọ́kọ́ èèyàn máa báyàn sọ̀rọ̀ kéèyàn máa wọ àrùn. I'm not leaving the palace. You're not leaving the palace. nígbà tí ọwọ́ yín ò bá ṣílẹ̀kùn palace mọ́, kò wá tán bí? àbí tí ọwọ́ yín ò bá ṣílẹ̀kùn palace mọ́, bóyá ń gbà yẹn disgracefully lẹ fi máa kúrò nù palace. disgracefully lẹ fi máa kúrò nù palace. ẹ̀yin aláìní tìjú. ẹ̀yin èèyàn lé, nǹkan tí mo gbọ́ nìyẹn tí mo ní kí n wá torchlight sí pé èwo tún ni twisting of speech báyìí. kí ló dé tán tún gbé ọ̀rọ̀ yìí tán tún gbé lọ síbi pé Queen Naomi expect o, Queen Naomi expect o. tí Queen Naomi bá tiẹ̀ wá expect, ṣọ́níkẹ́ bá wọn pariwo ni? ṣọ́níkẹ́ bá wọn sọ? Ọlọ́run Elédùmarè á ṣọ́ ẹnu gbogbo wa o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa o. gbogbo etí tó ń gbọ́ mi, ní agbára Ọlọ́run, èní ọjọ́ Sunday ayọ̀ ni tiyín máa jẹ́. mi ò ní gbàjù yẹn lọ. ìdùnnú lẹ máa rí, ẹ ní rí wàhálà àti ìdààmú láyé yín. ẹ subscribe, mo tiẹ̀ ní mi ní sọ subscribe mọ́, ẹ tẹ notification yín. ẹ má subscribe,
bó ẹ tẹ notification yín so that tá bá ti post any gist ẹ máa rí. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Please share this video, like and subscribe. God bless you all.